a máa kú ìsinmi òpin ọ̀sẹ̀ ọba ìdẹ̀dá kò ní fi èyí ṣe òpin ìsinmi fún wa àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára wa Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlógún nínú oṣù kẹjọ ọdún 2023. Omi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbé ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú òṣèlú látàpá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Edwin òun mà ló ti sọ̀rọ̀ jáde o wípé nínú àwọn tí wọ́n ti ń darí orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn ṣùgbọ́n tó jẹ́ pé lásìkò ètò ìṣèjọba tirẹ̀ ohun gbogbo kò lọ dédé, epo òkè bí epo bẹ́ẹ̀ sì ni ẹyẹ òkè bí ẹyẹ tí ọmọ èèyàn kò fọhùn bí ọmọ ènìyàn bó ti yẹ o. Ó ní òní ètò ìṣèjọba àná lábẹ́ ààrẹ àná Muhammadu Buhari. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ o ní ọdún 2015 bí ọdún mẹ́jọ sí ẹ̀yìn ní ìgbà tí wọ́n búra fún ààrẹ Muhammadu Buhari gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún náà lọ́hùn pẹ̀lú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀ tó sọ níbi ayẹyẹ ìbúra fúnni ọ̀hún tí wọ́n fi gbé ìjọba fún lásìkò tó gbà lọ́wọ́ ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Ebele Jonathan, níbi tó ti sọ yìí pé òun jẹ́ ti gbogbo ọmọ orílẹ̀-èdè yìí òun ò sì fún ènìyàn kan, I belong to everybody. Ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ yìí yàtọ̀ sí ìwà èyí tí ààrẹ àná Muhammadu Buhari tó kù. Ó ní odidi ọdún mẹ́jọ gbáko ló fi kó gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú ìlà ìlò. Ó ní ohun gbogbo ló wọ́n tó sì jẹ́ pé eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, ènìyàn kò fọhùn bí ọmọ ènìyàn. Nínú ìwé kan eléyìí tí Edwin tó kọ tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí ló ti ka abala òun jáde sẹ́dígbọ́ àwọn akọ̀ròyìn lópin ọ̀sẹ̀ yìí. Àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín olóyè Ìjẹ̀bọ̀ òun ló ti fi dá àwọn orílẹ̀-èdè Nàìjíríà lójú o pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ ilẹ̀ yìí bó ṣe yan gómìnà tẹ́lẹ̀ rí gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún David Umahi gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn alákòóso rẹ̀ èyí tó di ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe mú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bá àbá nípa ló tanra wa o. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ ẹni tó ní àfojúsùn rere tó sì ní ìgbàgbọ́ pẹ̀lú àwọn èèyàn. Ó ní pẹ̀lú bó ṣe yan David Umahi ó ló fi hàn wípé ní ẹ̀ka ètò iṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà yóò túbọ̀ múnádóko sí ni o àti wípé kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n fi ọkàn wọn balẹ̀. Àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún tó sọ̀rọ̀ náà nílùú Láfíà lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ Ẹtì ló ní iṣẹ́ àkànṣe orílẹ̀-èdè Nàìjíríà ìlọsíwájú orílẹ̀-èdè yìí ó ti bẹ̀rẹ̀ sí ní gbéra báyìí o lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn alákòóso rẹ̀ rí. Ó ní òun fi dá àwọn Nàìjíríà lójú o wípé gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ní ìpínlẹ̀ Ebonyi David Umahi kò ní kọjú àwọn Nàìjíríà sí òòrùn alẹ́. Ọwọ́ àwọn àjọ Àmọ̀tẹ́kùn ló ti tẹ arákùnrin kan tó ti fi gbà ṣe ẹ̀wọ̀n rí ṣùgbọ́n tó rí ìtúsílẹ̀ èyí tó tún jẹ́ pé iṣẹ́ ibi ọ̀hún ló tún wù báyìí o. Arákùnrin náà Emmanuel Gbógbóọlá òun ló jẹ́ ẹ̀ṣọ́ aláàbò èyí tó ń ṣọ́ ilé ẹ̀kọ́ girama aládàáni kan nílùú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní arákùnrin ọ̀hún nílé ẹ̀kọ́ girama tó jẹ́ ti aládàáni kan èyí tó jẹ́ ọdẹ nílé ẹ̀kọ́ náà. Wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n ṣe ìdánwò nínú oṣù kẹfà ọdún tá a wà yìí tó jẹ́ pé àwọn ẹ̀rọ alágbèéká tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ náà èyí tí wọ́n gbà wọ́n láyè láti mú àwọn ẹ̀rọ alágbèéká ọ̀hún wọ inú gbọ̀ngàn ibi tí wọ́n ti ń ṣe ìdánwò ni wọ́n kó fún ẹni tó jẹ́ ẹ̀ṣọ́ eléyìí tó ń ṣọ́ ilé ẹ̀kọ́ náà lérògbà wípé yóò bá wọn kó dání títí tí wọn yóò fi parí ìdánwò ọ̀hún kí wọ́n gbà lọ́wọ́ rẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ alágbèéká olówó iyebíye làwọn ọmọ ilé ẹ̀kọ́ girama ọ̀hún ni wọ́n kó fún ọdẹ ọ̀hún tí ń ṣọ́ ọgbà ilé ẹ̀kọ́ náà.
wọ́n ní gẹ́rẹ́ tó rí wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n ti wà nínú yàrá ibi tí wọ́n ti wá ṣe ìdánwò ní ọ̀gbẹ́ni Emmanuel Pópóọlá ìlónú pápábora o. Wọ́n ní láti ìgbà náà ni wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún tó ẹni tó jẹ́ àwọn àjọ Àmọ̀tẹ́kùn létí, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀ ọ̀gá àgbàjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ajagunfẹ̀yìntì Brigadier General Bashir Adéwìnbí sọ di mímọ̀ o wípé ẹgbẹ̀rún Samuel Emmanuel Pópóọlá tó sá o kò sá mọ́lọ̀ lọ́wọ́. Wọ́n ní ìlú Ìkìrun níjọba ìbílẹ̀ Ìfẹ́lódù ní ọwọ́ ti tẹ̀ ẹ́ ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí tí wọ́n sì ti ṣe ìwádìí láti mọ ibi tó kó àwọn fóònù olówó iyebíye ọ̀hún lọ o kó tó di pé wọ́n mú lọ sílé ẹjọ́ fún ìdájọ́ tó péye. Gbajúgbajà obìnrin oníṣòwò tó fi ìpínlẹ̀ Èkó ṣe ibùgbé eyín arábìnrin Farida Abdulkabir tí gbogbo èèyàn tún pè ní Farida Ṣóbọ̀wálé ló ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù àwọn olùgbé ìpínlẹ̀ Èkó àti ẹbí tòun ti àwọn ọmọ rẹ̀ lórí ìgbésẹ̀ kan èyí tí arábìnrin ọ̀hún gbé o láìpẹ́ yìí pẹ̀lú bó ṣe fẹ́ bẹ́ sínú omi látòrí afárá kẹta o sínú omi alagbalúgbò ní ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n tí àwọn ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n bẹ ní agbègbè náà lásìkò tó fẹ́ gbé ìgbésẹ̀ búburú yìí tí wọ́n gbà á sílẹ̀ tí wọ́n sì dóòlà rẹ̀ kúrò lọ́wọ́ ikú òjijì. Arábìnrin ọ̀hún tó ní òun tọrọ àforíjì pẹ̀lú ìgbésẹ̀ náà ó ní kò ṣẹ̀yìn bí ìgbéyàwó òun bó ṣe forí ṣọ́gbọ́n o pẹ̀lú ọgbọ́n ẹ̀tàn tí àwọn ọkùnrin tí wọ́n lò lọ́wọ́ òun. Ó ní àwọn ọ̀rẹ́ òun sì ṣe ìkìlọ̀ fún òun ṣùgbọ́n òun lòun kọ̀ jálẹ̀ nítorí ìfẹ́ tóun ní sí àwọn ọkùnrin. Ó ní pàápàá jù ẹni tóun fẹ́ kẹ́yìn tó kọjú òun sóòrùn alẹ́ tó sì lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ gba owó gba dúkìá tó fi jẹ́ pé òun tún bímọ fún arákùnrin náà, ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó padà já òun sí golo ni o. Ó ní nǹkan wọ̀nyí lòun rò pọ̀ wípé ikú yájẹ̀sìn bóyá tóun bá gba ọ̀nà ọ̀run lọ o òun yóò ní ìsinmi lọ́wọ́ àwọn ọkùnrin, ṣùgbọ́n tí orí kò òun yọ látọwọ́ àwọn ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n dóòlà ẹ̀bí òun. Ó ní nípa ìdí èyí òun tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ òun, lọ́wọ́ ẹbí ará àti ọ̀rẹ́ tó fi mọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé sinimá àgbéléwò tó jẹ́ ti lédè Ìgbò eyín arákùnrin ní Chinedu Ikejieze tí gbogbo èèyàn mọ̀ sí Aki ohun mà ló ti sọ ìdí pàtàkì tó fi jẹ́ wípé àtìyàwó àti àwọn ọmọ rẹ̀ òun ò fi wọ́n ṣeré o lórí ayélujára. Ó ní òun mọ̀ọ́mọ̀ láti lè jẹ́ kí àwọn ẹbí òun kí wọ́n ní ìrìn eléyìí tó ní àlàáfíà. Bákan náà òun ò fi ẹbí òun ò fi bá ẹnikẹ́ni ṣeré lórí ayélujára. Ó ní nítorí pé ọ̀nà tí àwọn èèyàn ń gbà lo ayélujára láyé tá a wà yìí jẹ́ ọ̀nà ilé tó burú jáì. Ó ní nípa ìdí èyí ohun tí èèyàn bá fi pamọ́ òun ní níyì o. Ó ní ìdí pàtàkì rèé tóun ṣe kó gbogbo ẹbí òun tóun ò fi ẹnikẹ́ni nínú wọn sórí àwọn ayélujára gbogbo ibi tí òun wà. Ó ní yàtọ̀ sí iṣẹ́ tóun ṣe àti ohun gbogbo tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ òun nìkan ni wọ́n lè rí lórí ayélujára. Aki tó sọ̀rọ̀ ọ̀hún níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí ọ̀kan gbòógì nínú àwọn ògbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n ṣe fún èyí ọ̀gbẹ́ni Jude níbẹ̀ ló ti sọ di mímọ̀. Ó ní ó jẹ́ ìbànújẹ́ ọkàn láti máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ òun tí wọ́n fi ìyàwó, ọkọ, ọmọ, ẹbí wọn tí wọ́n fi ń tayín lórí ayélujára. Ó ní àìní òye tó kún tó òun ló fa irú àwọn ìgbésẹ̀ yìí nítorí wípé ohun gbogbo ló ní ààlà àti àlàkalẹ̀ rẹ̀. Aki lákòótán ó ní òun rọ àwọn ènìyàn láti ṣe ohun gbogbo ní ìbámu kí wọ́n má bàa ṣe àṣejù. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti òní títí di ọjọ́ ajé jẹ́tùbá láǹfààní bá òkúrin ní ìpàdé. Mo gbà á ládùúrà ní fẹ́rẹ́rẹ́ àtàlẹ̀ náà ìpàdé fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.